àsìkò yìí gbogbo ojú tí ó ń wò wá gbogbo olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé ẹ kú dédé àsìkò yìí ẹ kú bí ẹni ṣe rí àdẹ̀kú ọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún akó àṣekù ọdún kan àdẹ̀kú palẹ̀mọ́ ìmí àdẹ̀kú palẹ̀mọ́ àti wọ̀ 2023 tí èmi ní ìgbàgbọ́ nínú ẹ̀ pé ọdún ayọ̀ ni gbogbo wa máa ṣe lápapọ̀ bẹ́ẹ̀ náà ni a ti ti dé bá ṣe máa ń dé ká lè ṣe bá ṣe máa ń ṣe kó ba lè rí bó ṣe máa ń rí nínú gbogbo ọjọ́ lẹ́ni àlọ́dọ̀ bàbá wa bàbá Alubarika bàbá wẹ̀bí dànù tí wọ́n fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ sí ìlú Ìgbódú bàbá ọmọ olóríire bàbá tó ń fọwọ́ gbálẹ̀ bọ́mọ aláìgbọràn wí bàbá tó ń wá kó lè dáa fún gbogbo àgbáyé pátápátá ọ̀dọ̀ wọn la wà lẹ́nìí níbi tá a ti máa ṣe bá ṣe ń ṣe bá ṣe máa mú sọ tó dẹ̀ máa ṣe gbogbo wa ní àǹfààní bàbá ẹ bá mi kí àwọn ará ilé lẹ́kùn. ó ṣe yèyé oge àmọ́ ní ṣìṣe àríjẹ àrímu àríná àrílò tó fi dórí aláṣẹ wa ojú tó lé #1 gbogbo Nàìjíríà lápapọ̀ ìdùnnú la fi sọdún lẹ́yìn ọdún gbogbo àgbáláyé gbogbo wa lárí dùnnú kò ní ṣẹlẹ̀ kárí bí kò ní ṣẹlẹ̀ kárí bànújẹ́ etí ni wọ́n máa fi ń gbọ́ kíni kan lóbìnrin fi gbọ́hùn orò Ọlọ́run mọ́jà fojú wa rí bí o. àmín àmín àmín. èmi ní Alubarika Aworawo dànù ní jẹdẹrúdù ní Gbódú. ní Gbódú bẹ́ẹ̀ ni bàbá lẹ́ni a fẹ́ sọ̀rọ̀ pàtàkì nǹkan tó ń ṣẹ̀dá lé oore kò sí gbogbo ọmọ ẹ̀dá dámọ̀ tó máa ń wá tí wọ́n dẹ̀ fẹ́ ní tó jẹ́ pé téèyàn bá ní onítọ̀hún káyé má tó wá mú mọ́ ni o òun nìkan tá fẹ́ sọ òun ni ajé lákọ̀ọ́kọ́ kí ló ń jẹ ajé àkọ́kọ́ mu láti bẹ̀yẹn kí ló ń jẹ ajé ẹ ṣàlàyé ẹ̀ fún wa. ó ṣe ajé òkúkúlú sọ ajé ló ń sọ̀rọ̀ ẹ̀ báyìí ajé tó wọlé alára ajé tó wọlé ajérò ajé ló wọlé ọ̀rọ̀gún àga sórí ajé tí wọ́n ń sọ yìí ajé ni wọ́n máa ń pè ajé sọ̀ǹgbọ́ ajé lórúkọ tí wọ́n máa ń pè ajé kí ni mo wí. ajé lórúkọ tó ń pajé. ṣùgbọ́n ajé wà lọ́tọ̀ kíní kan wà orí òun lélẹ́yìí gbogbo kíní ìyá ajé ni orí báyìí sórí léyìí tó bá wà níbi omi yóò máa fà báyìí ni nínú òkun ṣùgbọ́n tó bá wá tún kú tán tẹ́ bá gbé sétí yóò máa hó ni ẹ gbà báyìí ẹ fi sétí yín orí bó ṣe ń hó bómi òkun tí jómi òkun ọmọ hó rè ajé ni wọ́n wá ṣe ajé ni wọ́n máa ń ṣe ajé ni wọ́n máa ń ṣe ajé ni sórí bí ọjà tó bá rí tó kún tí wọ́n ń ṣòwò tí wọ́n ń jèrè ajé ló wọbẹ̀ tó bá rí olówó tó ń gbádùn tí ò má mú bọ́ iṣẹ́ tí ò má mú bọ́ aya táyé rẹ̀ ń túbà tí ń túṣẹ́ ajé wọnú ayé rẹ̀ jókòó ni ajé òkúkúlù sọ wọn a máa ṣe ajé sínú ilé tán bá fi ewé kan náà tó wà ewé ajé là á pè ewé kan náà tó wà ewé eré là á pè tí wọ́n bá wá fọ̀ tún tí wọ́n bá fòsì táwọn àgbà bá fọ̀ kínní ìtàn wọ́n máa fọ̀ wọ́n á máa fi bẹ̀ wọ́n ní bí wọ́n ṣe ń fọ̀ nǹkan wọ́n á fi fọ̀ wọ́n á wá fi bẹ̀ lẹ́dàá èèyàn wọ́n á wá kó sínú ike wọ́n á wá bẹ̀ ẹ́ pé ẹlẹ́dàá ẹ̀jẹ̀ kájé bá a gbé sórí ajé òkúkúlù sọ ọjà tí bá ń kún ajé ló wà ń bẹ̀ kí ni mo wí ọjà tó bá ń kún ajé ló wà ń bẹ̀ téèyàn bá ṣòwò tó ń jèrè ajé ló jókòó tì í ajé o ọ̀gbọ́n tí wọ́n máa ń kí ajé báwo ló ṣe ń kí ajé wọ́n ní ajé o òkúkúlù sọ jẹ́ ń rí ọmú ṣoṣùn jẹ́ ń rí ọmú ṣe dẹ́ ajé mọ́ fi mí lẹ̀ nígbà kan àwọn àgbà mọ́ kí ajé òkúkúlù sọ ẹlẹ́dàá mi o
jẹ́ kájé wọnú ilé mi jókòó Ọlọ́run má jẹ́ ajé ó fi mí lẹ̀ o Ọlọ́run má jẹ́ n rí bí àìrájé jẹ má jẹ́ n rí wàhálà ní rájé mu wọ́n náà sọ tiẹ̀ sọ mo ń lọ ṣàmì kájé kó fi lé wa ṣe mi ṣùgbọ́n bàbá àwọn kan máa ń sọ wípé òòṣà ni ajé ṣé lóòótọ́ ni. òṣè ìyá mi òòṣà àkàndá èèyàn ni wọ́n pè lóòṣà kí ni oní mo wí béèyàn bá pẹ́ńbì kan wà ló ti dòòṣà síbẹ̀ àṣà ni wọ́n ń fòòṣà dá kì í ṣe pé òòṣà ọ̀dà tán bá ní gèfèrí kí ni wọ́n ń pè ní gèfèrí mọ́ kìí ṣẹni tí ò bá kírun ni wọ́n ń pè ní gèfèrí sórí èyí tí wọ́n bá ń ṣe ń lù kan téèyàn bá ti bá wọn ṣe ń bẹ̀ ó ti di gèfèrí ibẹ̀ kí ni mo wí. nǹkan tó wá ṣe ń lù kan téèyàn bá ti bá wọn ṣe ó ti di gèfèrí. èèyàn ti di gèfèrí ibẹ̀ ntẹ́ wọ́n bá ń bá wọn ṣe ńlá bá wọn ṣe. tàbá dèlú róòmù àṣebí ará róòmù. ò ṣe yèyé oge nítorí tó ti wáyé nù ó mọ̀ pé ọjà tó bá kún táyé ń rọ́bẹ̀ gùrùgùrùgùrù ajé ló fi bẹ̀ sí jòkó sórí tó bá dé Brazil àwọn ará Brazil àmúkiní yìí wọ́n á ṣe sínú gbá báyìí wọ́n á wá bomi sí i tán bá ṣe tán wọ́n á bomi sí i wọ́n á wá máa yọ ọmú tẹ́ bá dé India gbogbo ṣọ́ọ̀bù kọ̀ọ̀kan lẹ́bàá tí wọ́n ṣàjé síbẹ̀ òkúkúlù sọ ní gbogbo àgbáńlá ayé fi máa wọ́jà lọ́bẹ̀ ajé ọ̀làjú ni ò jẹ́ káyọ̀ ẹ̀yin alákọ̀wé lẹ́ẹ̀mọye ajé tí wọ́n ṣẹ́ sáyé ẹni táyé ẹni túbà àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o àti ẹlẹ́sìn kan àbáláyé o kò sí ẹni tájé ò gbọ́dọ̀ mọ́ bá gbélé kìí sóòṣà kí ni oní mo wí. ẹni kò kì í ṣe òòṣà. omi lajé òkúkúlù sọ àpamọ́wọ́ owó lajé pèsè fún ni ajé ní gbàre wọlé ajé ní ìjára ọmọ gbóná ajé ní jẹ́ kí gbogbo ẹ̀ ó túbà kó tùṣẹ́ ajé òkúkúlù sọ. ṣùgbọ́n ṣé àwọn ènìyàn kì í ní ajé lára ni àfi tó bá ṣí ajé. ò ṣe yèyé oge ọmọ alájé wà o ọmọ alájé wà ẹlòmíín bẹ tó bá ti ṣẹ̀yàn lọ́wọ́ báyìí lóòjọ́ èèyàn ó tàfúlẹ̀ ìjọ náà ni ajé ti bá a wáyé tírú ọmọ náà bá wá tó ṣáájé ọmọ ajá wá di méjì lórí ọ̀rọ̀ ẹ̀ tán bá ń ṣàṣì ọwọ́ ò ní tẹ̀ téèyàn bá wá tún kówó jọ tó bá rọ́jà tó kún kí ni ọmọ tí ń fà. ajé ni. kí ni wọlé alára. ajé ni. tọjọba kí ni wọlé ajérò. ajé ni. kí ni wọlé ọ̀rọ̀gún àga. ajé ni. kí ni wọlé ọba èkó. ajé ni. ajé ni kí ni wọlé buhari. ajé ni. ajé ni gbogbo wa lọ́dún tuntun yìí jẹ́ kájé wọlé wa o ajé kó wọlé wa káàrájé jẹ káàrájé mu èèyàn bá wà nílẹ̀ mọ́kà tájé ọ̀bá jókòó tì kí ló ní mo wí. téèyàn bá wà nílẹ̀ mọ́kà. tájé ọ̀bá jókòó tì kéèyàn wà lu òyìnbó tájé ọ̀bá jókòó tì. kéèyàn bá wà lu òyìnbó tájé ọ̀bá jókòó tì. kódà ẹni tí ń dáko lọ́nà Ògbómọ̀ṣọ́ ṣàǹfààní ju tiẹ̀ lọ. béèyàn wà bí ń dáko béèyàn ń tẹ̀kọ́ béèyàn ń tewé tájé bá jókòó tì tí ń ta pure water aṣòwò yóò jèrè ọmọ tí ń jájé ni ṣe bẹ́ẹ̀ ni ọba láṣeyọrí wọn ní lájé kí ni mo wí. tó bá láṣeyọrí. alágbára mọ́mọ́règún ẹ parí òwe wọn. bàbá ọ̀lẹ. ọmọ ìyá ọ̀lẹ oní bàbá ọ̀lẹ alágbára mọ́mọ́règún ọmọ ìyá ọ̀lẹ ńgbà téèyàn bá ṣiṣẹ́ ọlọ́mọdé kan fowó ọkọ̀ ránṣẹ́ síyàn láti ìlú òkè lẹ́kọ̀ọ́ pé Ràmọ́nì ọmọ bọ̀ wálé lágbájá ọmọ bọ̀ wálé ńgbọ̀ bá dé torí gbọ́ àwọn tó ń dáko ńlé gan wọ́n ti ń soríire wọ́n ti ń ṣe yóò dá a ní o sájé wọlé elédùn àjẹkájé ó wọlé ti gbogbo wa sọ wàá mọ̀ pé èèyàn tó fàjé bẹlẹ́dà ẹ̀ bẹ́ẹ̀ ni
ajé ẹyọ kan tó máa fi bẹ̀lẹ̀ dá ẹ̀ lóko tájé ń jẹ́ tájé ó sì jòkó tíyàn ntẹ́yàn bá ń pèlè yàn rí ẹni tí ń pèsè arésù ẹni tí ń pèjà pèjà ẹni tí ń pọ̀tẹ̀ arógun Nàìjíríà yà wá pé ajé o àpè ọ̀tẹ̀ àpè ogun àpè wàhálà kí gbogbo ẹ̀ ó túbà ó túṣẹ́ kájé ó wọlé tọ̀ wá káàrí jẹ káàrí mu ajé tó wọlé alára ajé tó wọ ọkàn gbogbo wa jẹmọ́tà létí tí ní ń wálé àfáà mi ẹ̀ mọ̀ ń bẹ lọ́dọ̀ pásítọ̀ mi àmọ́ nǹkan tanra wa jẹ níbẹ̀ gbogbo tá a bá tá a sọ yìí ọmọ òkè ń sọ àbá sọ gbogbo wa ní kò sẹ́ni tí ò lájò ẹni tó bá fẹ́ ṣòwò tí ó jèrè ajé ló jókòó tì í kí ni mo wí. ẹni tó bá fẹ́ ṣòwò ó jèrè ajé ló ń jókòó. à ń jẹ mọ́tàlédé tí ní. ṣùgbọ́n bàbá ẹni tí ò wá tajà tó jẹ́ pé iṣẹ́ oṣù ló ń ṣe ṣó ní ẹ̀tọ́ láti ṣe ajé. ò ṣe tájé bá jókòó tì iṣẹ́ ni wọ́n fi ń rówó. tẹ́lẹ̀ bá lóun ó ṣiṣẹ́ rówó yóò ṣiṣẹ́ kú. ṣe bọ́lọ̀ ní pèsè ẹni tí ń ṣiṣẹ́ oṣù ó lè lẹ́gbọ́n kan tí ó jẹ́ èèyàn ńlá ó lè lọ́rẹ̀ẹ́ kan tí ó jẹ́ èèyàn ńlá wọ́n fọwọ́ náà gòkè ọ̀rẹ́ ni tí ò rówó rọkọ̀ tí wọ́n gbé mọ́tò fún ọ̀rẹ́ ni tí ò rówó kọ́lé tí wọ́n kọ́ gbé mọ́tò fún ọ̀rẹ́ ni tó láláàánú lára tí wọ́n ò ṣe láàánú nígbà tí ò lájé la àníkájú lọ́njẹ́ elédùn àjẹkájẹ́ ó jókòó tì wá káàrí jẹ káàrí mu káàrí ná káàrí lò wo díjọ́ mẹ́jọ. bẹ́ẹ̀ ni ẹ̀yin ará ilé òun náà lẹ ti gbọ́ ní asọ̀rọ̀ nípa ajé òkùnkùn níṣọ̀ bòjì ajé anamọ́náyé anagbalagba tiẹ̀ tíye ajé máa ń nà mí o máa ń nà ẹni tó súnmọ́ mi torí pé èmi ti ṣẹbọ ànímọ̀ rẹ àwa lájé lọ́wọ́ àní ní lọ́rùn torí ẹni tó bá ti lájé lọ́rùn ló ti jẹ gbèsè nìyẹn o ọwọ́ làwa máa ní àwa máa pajé ránṣẹ́ ni ajé àfilé wa ṣe bùgbé kò sí ní pè wá ránṣẹ́ ní àṣẹ agbára Ọbàtálá òun náà lẹ ti gbọ́ yẹn wọ́n ní pé wọ́n tó bá ń ṣiṣẹ́ oṣù má nítorí pé ò gbọ́jà alẹ̀ kí ló ń tà wọ́n tó bá sọ pé ọgọ́ta wà lárò àpé bó bá ti lágé lọ́wọ́ tó ti ṣe ajé ẹni tó ti gbàgbé ẹ ó ṣeé ṣe kó rántí ẹ kó fi nǹkan kó fi jíǹkí ẹ Ọbàtálá jẹ́ kí gbogbo wa kalájé ẹ pé bàbá Alubarika Aworawo tí wọ́n wà ní Ìgbòdú sórí 08023829492 08023829492 ibikíbi tí ẹ̀yin bá ti ń bọ̀ wá bẹ̀ ṣe máa dé Ìkòròdú garage ẹ wọ mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ road ẹ bọ́lẹ̀ ní Ìgbòdú junction kẹ́ bèrè bàbá Alubarika Aworawo wọn pé méjì wọn mú yín débẹ̀ ó dàbọ̀ gbogbo wa la máa rájẹ jẹun ire o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.